mo ní dídé dídé ní tòkòtò lónìí a tún ti dé sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti máa ń bára wa sọ̀rọ̀ nípa èdè Yorùbá. Àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá la ṣì ń yẹ̀wò lọ́kọ̀ọ̀kan. Bí a bá parí àwọn lẹ́tà yìí a ó bọ̀ sórí àwọn ẹ̀kọ́ èdè Yorùbá wa ní pẹrẹwu, nítorí kò sí ẹni náà ní àgbáyé tó lè kọ́ èdè kan láì ṣe pé ó kọ́kọ́ mọ alifábẹ́ẹ̀tì rẹ̀ ní àmọ̀dájú. Nítorí náà ni àwa ṣe rò pé ó yẹ kí a kọ́kọ́ ra wa ní àwọn alifábẹ́ẹ̀tì wọ̀nyí kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ èdè Yorùbá wa ní pẹrẹwu. Ǹjẹ́ ní ti tòní a ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà kọkànlá nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí òun ni lẹ́tà G. Lẹ́tà G ni lẹ́tà kọkànlá nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí jẹ́ ọ̀kan lára àwọn lẹ́tà kọ́nsọ́náǹtì. Ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Lẹ́tà G yìí kò lè gbàmí ohùn, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè. Inú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni a ti lè bá lẹ́tà G pàdé. A lè bá pàdé nínú jagunjagun. G wà nínú jígà, ó wà nínú jígí. A lè bá G pàdé nínú jẹjẹrẹ. Tí a bá wo orúkọ Jọkẹ́, a bá G pàdé nínú orúkọ yìí. Ǹjẹ́ kí là ń wí? A ní lẹ́tà G, òun ni lẹ́tà ìkọkànlá nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá tí ó wà. Lẹ́tà yìí kò lè gbàmí ohùn, kò sì lè ṣiṣẹ́ sílébù, kò lè gbẹ̀yìn ọ̀rọ̀, àmọ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó sì lè wà láàárín ọ̀rọ̀ Yorùbá. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Bẹ́ẹ̀ yín bá fẹ́ darapọ̀ mọ́ wa láti jọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá yìí ní àkọsíwájú, ẹ tẹ̀ sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @Yorùbá Clinic, lórí Facebook @Yorùbá Clinic náà là ń lò. Tó bá jẹ́ lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Àmọ́ tó bá jẹ́ lórí ayélujára ni ẹ wò wá lórí www.yorubaclinic.com. Kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun ẹ̀kọ́ yìí wá fún yín, èmi Ọlárewájú Àyìndé tí kò tí ì yí padà, mo wí pé kí gbogbo wa ká wà lálàáfíà.